Alhaji Taiwo Hassan ti filẹ̀ bora bí aṣọ. Ó dunni, ó kani lára, ṣùgbọ́n èyí tá a fi ń fira wa lọ. Ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa play fún ẹ̀wọ̀n inú fídíò tí ẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ wa ó tún pẹ́ẹ́pẹ́ àṣírí tẹ̀ bá ń gbà àṣírí pẹ́ẹ́pẹ́ ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń da mọ́kànlì ẹ bá subscribe pé like comment gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì ilẹ̀ ti lè rí òtítọ́ àti òdodo tó ń lọ káàkiri àgbáńlá ayé ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ìlú fídíò náà rèé ẹ ká sojú abẹ́ kó. Gbogbo létà tí kí wọ́n kú ewu ọmọ bóyá ó pẹ́ ni tàbọ́yá a máa kí wọ́n kú délé ń bẹ̀. Gbogbo ọmọ tó ṣe tá a gbé káàbọ̀ ọmọ tuntun jòjòló àlejò ayé ní ó padà panu ọ̀hún mọ́ yó pajú ọ̀hún mọ́ kò ní lè wí nǹkan kan. Gbogbo ọwọ́ tó kó wáyé ní ọ̀rọ̀ tí ó gan kò sẹ́ni ororú èyí sí Alhaji Taiwo Hassan Ogogo lọ́dún 10 ọdún sísìn. My lovely brothers and sisters, iṣẹ́ ìwo ló ń ṣe lọ́wọ́ ọ̀hún? Ara rẹ̀ dápé lónìí, tèmi dápé lónìí. Ikú ò béèrè bóyá ara wa yá àbí ọ̀yá. Olórin kan kọ ikú bẹsẹ̀ àná bẹsẹ̀ gbàjẹ́ ti kú ikú apani béèyàn jẹ́ tànà àná gbọmọ. Ó pé wa ká jẹ́sẹ̀ ikú ká má jẹ́ tànà. Bó ti wù kẹ́ni ẹni ó dàgbà tó a kì í fẹ́ kí wọ́n lọ. Alhaji Taiwo Hassan Ogogo at the age of 66 years ọmọdé ààrẹ ògo ṣì ń tàn lọ́wọ́ kò ìwọ́ mi. Àfi lónìí tíràwọ̀ ńlá já ògo náà wọ́ mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbẹ̀mí Ogogo? Kí ni ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà? Kí ló dé tá a sọ gbogbo nǹkan di business? Kí ló dé tá a mọ ibi tó ti yẹ ká sọ̀rọ̀ àbí ibi tó ti yẹ ká panu mọ́? Kí ló dé tá a mọ àkókò tó yẹ ká sọ̀rọ̀ àtàkókò tó yẹ ká panu mọ́? Oríṣiríṣi nǹkan ń lọ lórí ìtàkùn ayélujára ó wà very very disturbing. Lórí ọ̀rọ̀ àìsàn Taiwo Hassan Ogogo, àwọn kinní kan mọ gbàgbó lọ, àwọn kinní kan mọ mọ́ọ̀gùn lọ. Ọlọ́run ọba mi àṣekàn mọ́kù ọba tá a tó dá lẹ́bi, ọba tá a tó pèpè ó wá jẹ́jọ́. Torí pé kò sẹ́ni nìkan tó lágbára lórí ẹ̀mí ẹ̀ láàrin gbogbo wa. Òkú ń sunkún òkú ni, akásọ lérí ń sunkún ara wọn. We have no power, no might láti prevent ikú, láti protect ara wa. Lágbájá ìbá tí kú ká lówó wà ní owó ń bẹ ńlẹ̀. Ikú yarí ó lòun ò gbowó ni. Alápàdúpẹ́ bí Ọlọ́run ọba mi ò sí. Bó bá dárọ̀ lánàá ìsìn mo máa sọ pé àkàndọ́rọ̀ àwíkóńkó ọmọ jẹ́ èèyàn mọ́ kọ̀ mọ̀ sí láyé mọ́. That man has gone. Ó dẹ̀ ṣètò lánàá o. N tí ó gba orí ìtàkùn ayélujára nìyẹn. Kò sí nǹkan tẹ́nìkan kó ṣe sí. Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ kú
nǹkan kò ṣẹlẹ̀ bàbá àrà lọ máa yí ò gbọ́dọ̀ kú máa yí ò gbọ́dọ̀ lọ bàbá àrà lọ nǹkan kan ò tẹ̀tẹ̀ ò torí ẹ̀ kó hù ìrètí lọ lúkúlúkú bàtà sí Yomi Ogunmọ́lá Fúnmi Martins ẹ̀rẹ́gbẹ́ fún wọn tán o wálé làwa mi ò wá mọ́ túbọ̀ sún o lè súnmọ́ o Yẹmí Ajídé ò lè jíde mọ́ láàrin ká ò lè rìn ká mọ́ ó kàn wúra kata ń sunkún lásán ọ̀rọ̀ dòde fún ni lára mi ò kan ra rí o lára mi ò kan ra rí àfìgbà tí lára dẹ̀ ń kan ra aláwìyé ẹgbà ò lè jíde mọ́ gòkè Babalọ́lá gan ò lékè gòkè kan ò wò sú ngbà Fúnmi Martins kú kò sẹ́ni ororú èyí sógògó àdúrà là ń ṣe lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn ń làwọn àáfàá ńláńlá ni wọ́n ṣètò àdúrà on behalf of Taiwo Hassan Ogogo gbogbo òṣèré orí ìtàgé ló pé tán síbẹ̀ see love. My first question mélòó nú àwọn èèyàn wọ̀nyí lọ́mọ̀ wípé nǹkan ń ṣògògó including Alhaji Yinka Quadri àti bàbá wa Jídé Kòsọ́kọ́ how many of them ńlọ́mọ̀ pé nǹkan kan ń ṣe Ògògó kó tó wá di pé ó wọ Ògògó lára torí pé pariwo síta nìsín láàrin ọ̀sẹ̀ kan péré ni ìgbà tá à ń fọkàn sí wípé àìsàn ọ̀hún yóò fi Ògògó lẹ̀ náà lẹ́lẹ́ran tu lásìkò tá à ń gbàdúrà àwọn ti gbé wọlé sí abẹ́ o ẹ máa gbàdúrà o kọ́lọ́run jẹ́ wà successful ìgbà náà la pàdánù Ògògó ó dágbére fáyé ní dédé aago 3 ọ̀sán òní àkàndá mọ já mi lójú bíi tóòtò ntọ́sáré wá sórí ẹ̀mí mi náà ni pé ilé ayé ọ̀nà rèé o ká wálé ayé ká ṣiṣẹ́ takuntakun ká gbìyànjú àti nípa ká má dàbí ejò tó kọjá lórí àpáta kíkú ó dé ká wá pé ọmọ lọ kó lòun ò gbà níṣẹ́ àní mo fẹ́ wá mú ọ ní. màlẹ́kà tí jí ní kùtùkùtù òwúrọ̀ ó yálé láàárọ̀ yóò jí Ògògó màlẹ́kà tí mo ní sùn ló ń sọ pé òun ṣíwọ́ ọṣẹ́ ó lóun ṣíwọ́ ọṣẹ́ òun ní fún tàárọ̀ láláǹfààní láti jí mo wá gbọ́ròyìn tó bà mí lọ́kàn jẹ́ bébí tẹ́lẹ̀kùn ti ń sunkún làwọn èèyàn kan ti ń ṣe business ìran káàárọ̀ òjíire kí ni ń ṣe wá kí ni ń yọ alẹ́ nu kò sóore abẹ́lẹ̀ mọ́ kò sóore kọ̀kọ̀ mọ́ kò sóore ká dúró dàsìkò ọpẹ́ mọ́ orí pa afẹ́ gboríyìn lójú ẹsẹ̀ là ń bá káàkiri ó wà very very painful eré bẹ́ẹ̀dùn lẹ̀ ọ̀dọ̀lẹ̀ ìyẹn àjànàkú là á yògbó ogbó dàkókò lọ́lẹ̀ Ògògó tick many bosses very good and kind man very cool man indeed. ẹni tó fẹ́ kílé ayé everybody tó bá wà ní surroundings ẹ̀ kó better. àgbà òṣèré kan ṣoṣo tí mo rí tí máa ń pìtì ẹ̀ tí ń bọ̀ lẹ́yìn ó mọ́lé ayé bẹ́ńtín kì í sọ̀rọ̀ púpọ̀ gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ nínú eré orí ìtàgé ni a very strong man abẹ̀sẹ̀kù bí òjò arẹwà lọ́kùnrin
so kí ló ṣẹ́kù láyé? màá play fídíò kan. èmi àtẹ̀yìn ọ̀jọ̀ gbà wípé ó lágbára pọ̀, pélé ayé yìí lágbára pọ̀. ókè o, ọmọ Alhaji Taiwo Hassan pariwo síta, àwọn fẹ́ni tí ó bá wọn tọ́jú bàbá wọn, torí pé àwọn dókítà kan ò fẹ́ tọ́jú ẹ̀. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ìyá àti bàbá mi ti ń bẹ ń bí mọ̀ pé tí dókítà ò bá ti fẹ́ tọ́jú èèyàn mọ́, kò sátúnṣe mọ́ nìyẹn. wọn ò fẹ́ kẹ́niyàn ó dákẹ́ sọ́dọ̀ wọn. because to the best of my understanding, kò sẹ́ni tí ó gbé Ogogo lọ sọ́dọ̀ quack doctor, ọ̀dọ̀ àwọn professionals náà gbé lọ. tán bá ti wá reject ẹ̀, ó ti túmọ̀ sí pé onítọ̀ òun ò lè yé. ṣùgbọ́n wọn ò fẹ́ sọ fún pé kò lè yé. ntí yóò wà lọ́kàn wọn ni pé a mọ̀ sí Ọlọ́run o, ṣùgbọ́n medically damages yìí ti kọjá bẹ́ẹ̀. ntí ó jẹ́ káwọn doctor gbogbo they will all love Igbo, they will all love Ogogo. gbogbo wọn ló máa sáré, wọn máa forí gbárí ni pé Ogogo ni nǹkan ṣe. àfi ò ní pé gba lọ́jà ká mọ̀mọ́ tìyà ẹ, ojú ò ní pé gba lọ́jà ká mọ̀mọ́ tìyà ẹ ni. àfi ò ní wọjà ká mọ̀mọ́, Ogogo ò lè débì kan mọ̀mọ́ pé Ogogo ló dé. bóyá àwọn ọmọ ayé àtijọ́ o, bóyá àwọn ọmọ Gen Z o, kò sẹ́ni tí ò dó Ogogo mọ̀. bọ́ọ̀ bá wo Ogogo òwò pósítà ni, bọ́ọ̀ bá wo Ogogo òwò sinimá rí ni, sọ òwò fíìmù rí rárá ni. yàtọ̀ sí pé Ogogo ń ṣeré orí ìtàgé, akéwì ńlá ni, tálẹ́ǹtì ni. torí pé ọmọ Ogogo dẹ̀ wá sọ wípé àwọn ò tọrọ owó o, ẹni tí ó mọ èèyàn kan, tí ó mọ èèyàn kan, tàbí ẹni tó mọ nǹkan kan, tàbí tó mọ ẹni tó mọ nǹkan kan tí wọ́n sọ fún wọn, tí wọ́n wà tọ́jú ẹ̀. more than 5,000 èèyàn ló jáde tán láwọn fẹ́ tọ́jú Ogogo. more than 5,000 live broadcast ni, is this live broadcast ni. more than 5,000 èèyàn ló jáde tí wọ́n láwọn fẹ́ tọ́jú Ogogo. Yínká Quadri, Alhaji Yínká Quadri àti Daddy wa Jídé Kòsọ́kọ́, wọ́n jáde ìta, wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn. àwọn ọ̀rọ̀ bí iṣẹ́ fọ̀ tí àwọn ọ̀kan lábùkù, àwọn mọ̀ pé fẹ́ Ogogo lẹ ní. ṣùgbọ́n unfortunately ilé ìwòsàn tó wà á ní láǹfààní láti gbé nǹkan kan lọ bẹ̀. Yorùbá ní ẹbọ kéékèèké nígbà láìkúlà. My lovely brothers and sisters, kọ́lọ̀ wọn má jẹ́ àṣàìsàn kí nǹkan má ṣe wá, kọ́ má ṣẹ̀mí wá. bí wọ́n bá po ìgbọ̀nsẹ̀ mọ́ nǹkan dúdú tán ni kò fi fa nǹkan lá, ò ní hesitate. wọ́n bá ní kò fi fọ́kọ̀ mu, ò ní dúró kán wí lẹ́ẹ̀mejì. ẹni ìjà òde bá ní pé rẹ̀ lọ́kùnrin. àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí yọjú lóòótọ́, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ. bí wọ́n mú nǹkan kékeré wá, wọ́n lè pè 500,000. bọ́n mélèé wá, wọ́n lè pè 1.2 million. bọ́n mélèé wá, wọ́n lè pè $3,000. kí ló dé? so gbogbo yín arò pé fẹ́ help wa ni, àmọ́ pé fẹ́ ṣe business ni. ẹnìkan gbé nǹkan ló tún sáré bọ́ sórí ìtàkùn ayélujára, wọn ò já wọn wọlé, àwọn dọ́gbọ́n mu wọlé ni. Can you just imagine that? wọ́n very very disturbing. àwọn ibìkan bẹ ọgbọ́n lọ yá bá ń bẹ, àgọ̀là ń bá ń bẹ. àwọn nǹkan kan bẹ téèyàn gbọ́dọ̀ wí ta rárá. àwọn nǹkan kan bẹ tí máa ń jẹrà mọ́ èèyàn nú, téèyàn gbọ́dọ̀ jẹ́ kó kún pẹ̀lú òun. wọ́n ní ẹ mọ̀ mú hospital, wọ́n ní ẹ mọ̀ mú nǹkan hospital. àwọn family dẹ̀ wò pé iṣẹ́ mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí ó ràn wá lọ́wọ́ lélẹ́yìí, ọ̀dà náà ẹ̀ẹ́dọ́gbọ̀n gbé bàbí aṣọ mú wọlé. a ti ṣe bẹ́ẹ̀ rí. ìgbà mi ò rí Káyọ̀dé Adébóyè, àbúrò olóògbé Gbénga Adébóyè,
ọ̀rẹ́ mi ni kọ́lọ̀ wọn bá ń dẹlẹ̀ fẹ́yàn rẹ̀. Olúkáyọ̀dé ó jáde láyé lọ́dún 2005. mo rè wo usage lẹ́ẹ̀mejì. Usage dẹ̀ ní visiting time. bó bá ti dàsìkò tí wọ́n ti tálejò ti wọlé tán wọ́n lè wá jáde. Káyọ̀dé will always call me. màá bẹ̀rẹ̀ kúkúkú gbẹ̀yìn wíńdò wọ́ọ̀dù wọn lọ màá wọlé síbẹ̀. tàbá ti ráwọn dókítà àbí nọ́ọ̀sì tán fẹ́ wọlé ntún ṣe kúkúkú ntún gbẹ̀yìn wíńdò lótún lọ gọ́ bẹ̀. bá dókítà bá dẹ̀ bá mi bẹ̀ ẹ wo mo fẹ́ sáré ránṣẹ́ ni. because ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn dókítà kì í fi gbà wọ́n láàyè tán ì fi gbà yàn láàyè ó wà professional láti protect iṣẹ́ wọn dẹni. mo rántí lọ́dún náà lọ́hùn Káyọ̀dé ò jẹun fọ́pọ̀lọpọ̀ ọjọ́ kí n tó débẹ̀. Aunty Sayo was there ẹni tí wọ́n bí Káyọ̀dé lé. Káyọ̀dé lé bí ń pa òun. n bá dọ́dọ̀ Aunty Sayo mo ní Aunty Sayo ó lè bí ń pa òun ní Ọlọ́run ṣeun kò jẹ́ láti ẹjọ́ yìí. béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ó jẹ. Káyọ̀dé lòun ó jẹ jollof rice. ó kọ́kọ́ lòun ó jẹ yán. wọ́n bá ní kí n lọ kàǹtí wọn kí n lọ bá ara yán. Òkè pápátá dẹ̀ ni wọ́ọ̀dù àwọn tó ní tán ló ní àìsàn kíndìnrín wà ń gbà náà. mo dé kàǹtí ọwọ́ ọ̀sán ni wọ́n ní kò sí yán mọ́ kí ló wà wọ́n ní jollof rice. n bá pe Káyọ̀dé lórí aago. ó ní kí n bóun ra ẹran kọ́ wọn ní ọ̀sẹ̀ràn kí n bóun ra mọ́ínmọ́ín sí i. mo gbé mọ́ínmọ́ín dé Káyọ̀dé ń jẹ mọ́ínmọ́ín àti jollof rice. dókítà kan wá ń kọjá Mr. Adébóyè so jollof rice lẹ́ ń jẹ́ ẹ rí tán bá ṣe test láàárọ̀ látàn bá ti rí nǹkan kan ẹ máa rí nǹkan ẹ máa rí mọ̀ pẹ́yìn ilẹ̀ cause problem fúnra yín ẹskísà ẹ wá ṣé kò gbọ́dọ̀ jẹ rice ṣé ìwọ ni láti jẹ rice wọ́n ní ò gbọ́dọ̀ jẹ rice báwọn ṣe test fún páwọn ò rí nǹkan kan wọ́n ti ṣe 16 different tests tá ń bẹ́lẹ̀ yìí ó pò lọ́wọ́ wọ́n dẹ̀ fẹ́ ṣe test fún láàárọ̀ ọjọ́ kejì. wọ́n wá ní ẹ̀tọ́ ẹ̀ ò jẹ nǹkan kan tó láta tàbí tó lépo pé ẹ̀kọ́ látàrí pọ́n fẹ́ ṣe test fún ògì lásán ló gbọ́dọ̀ máa mu bí ó bá wá fi mọ́ínmọ́ín mu kì í ṣe pé kó jẹ odidi mọ́ínmọ́ín kan kọ́kàn jẹ́ bíi síbí mẹ́ta síbí mẹ́rin kéékèèké kò fi tàtàlá kọ́ tán. so àwọn dókítà tí wọ́n sọ pé ẹ má wọlé ẹ má fọn lélẹ̀ lò ẹ má jẹ́ kí wọ́n lò tọ̀hún wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ náà ẹ má jẹ́ kí n gbà kókó yín ẹ já gbọ́dọ̀ lẹ́nu ọmọ Ògògó fúnra lára ẹ̀. kó tó di pé ilé ayé le o. all right ẹ jẹ́ sáré kọ́kọ́ ka news tó wọ́ tí mo rí Táíwò Agogo Hassan veteran Nigeria actor ó ti kú. Ogogo's daughter announced her father's ikú during an Instagram live session on Sunday. News earlier reported that the actor's daughter Kira and Halima disclosed the doctors diagnosed their father with cancer 3 weeks earlier. They appealed to Nigerians to help the family explore possible treatment options. Wọ́n sọ pé ẹ dáwó fún wa a ní ìdí owó iye kan náà fẹ́ fi tọ́jú ẹ̀ torí pé wọ́n ti wá sọ wípé kí ló lóṣèlú yìí nípínlẹ̀ Ògùn yìí màá rántí pé wọ́n máa take care ẹ̀ torí pé ọmọ ìlàrò ni wọ́n ọmọ ìlàrò náà dẹ̀ l'Ògògó. So now pé wọ́n ní ìdí owó àwọn yẹn ti wá wò ó pé owó ńlá kan bẹ lọ́wọ́ wọn káwọn kàn sáré sáàbù wọn jẹ káwọn sáré gán wọn jẹ káwọn sáré extort wọn with any little things
they started calling bí ẹni Yayi God bless you torí pé Yayi ń fẹ́ tọ́jú ẹ̀ náà wá fẹ́ sọ family wọn dìjẹ́ àwọn ẹni àìjírí èèyàn táyì jí kò tí wọ́n rí gbogbo nǹkan gẹ́gẹ́ bí business tínú wọn máa ń dùn sí ṣubú ọmọlàkejì ẹ ṣe já rescue ẹ̀ náà kó wá dìgbà tá rẹ̀ bá yá káyẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ jáde. So Kira announced her father's death during an Instagram live session on Sunday. His colleague Saidi Balogun also confirmed the death in an Instagram post. Kira, who was visibly distressed and crying during the live session, said she wanted to return home after learning of her father's death. She said, and I quote, "Help me call my sister, my family, my daddy, Chiku. I want to go home. I can't believe this. I want to go and see my daddy before he gets buried." Painful. Balogun described Ogogo's death as painful and prayed that Almighty Allah will guide the actor to paradise. Inna lillahi wa inna ilayhi raji'un. You can rest now, my brother. Taiwo Hassan Ogogo. May Almighty Allah guide you through Al-Jannah. This is truly painful. Fáwọn àgbàlagbà, fáwọn èèyàn, fáwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá sọ wípé thank God, thank God you can rest now, wọ́n máa tó túmọ̀ sí. My lovely brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì mi, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣàìsàn tó jẹ́ pé ìnira tí wọ́n ń rí ẹ tọrọ kú fún wọn. Ẹ jẹ́ kí n sáré sọ story kan. According to Káyọ̀dé Adébóyè, a very good brother to me, tí n ò nírú ọ̀rẹ́ bẹ́ẹ̀ mọ́ láti jọ tí Káyọ̀dé ti kú, and láti ìgbà náà ni mi ò dẹ̀ ti lọ́rẹ̀ẹ́ mọ́. So a fẹ́ ṣe remembrance Olúgbénga Adébóyè lọ́dún náà lọ́hùn. Káyọ̀dé wá ní ó sì wù mí kí n gbé flower lọ sórí bẹ́ẹ̀rì wọn o. Mo á ní best idea ni kó jẹ́ ká lọ. Ó wá ní kí n mọ́ sọ̀rọ̀ lọ bí ó níyàwó wọn lè mọ́ jẹ́ kóun ó ṣe é, àmọ́ kàn kóun bẹ́ẹ̀. Ìgbà tá a wá ń play orin Yínká Ayéfẹ́lẹ́, ó wá ní pé Yínká Ayéfẹ́lẹ́ nì pé nígbà tí ìnira pọ̀ fún dókítà Yínká Ayéfẹ́lẹ́ tọ́lọ́hun ní jẹ́ kí ìnira ó dé bá mọ́ láéláé. Ó sọ fún Gbàgbénga Adébóyè pé bọ́dá ẹ bá ń sọ fáwọn dókítà kan fún lábẹ́rẹ́ ikú, ìnira yìí pọ̀. Dr. Yínká Ayéfẹ́lẹ́ can testify to that. Bẹ́ẹ̀ yẹn bá rí ìnira, everybody man tó ṣe Yínká Ayéfẹ́lẹ́ ńgbà náà kọ́lọ́ mọ́jì ó tún rí èbù ẹ̀yìn mọ́ láéláé. N ta sọ débẹ̀ ni pé ká ní wọ́n ti wá jẹ́ kí wọ́n fún lábẹ́rẹ́ nígbà náà, bó ṣe wá jẹ́ èèyàn lónìí ìbò ní ìbáṣerí mo ní lásìkò òṣòro nu. Ó wá jẹ́ kó yé mi pé ńgbà tára Gbénga Adébóyè ọ̀yá, wọ́n ní wọ́n fún un ní májèlé jẹ ni, wọ́n ní wọ́n fún un ní májèlé jẹ ni, àwọn àbúrò ẹ̀ lórí. And that is what he told me. Kì í sọ̀rọ̀ pé distance tàbí ẹnìkẹta. Wọ́n change fún Olúgbénga Adébóyè. Wọ́n dẹ̀ ní kò tí ì gbọ́dọ̀ jẹun until after 30 days. Ó ní tó bá wà lẹ́gbẹ̀ẹ́ Gbọ̀dá Gbénga, ó ní tó bá ń rí ìrora tí ń jẹ kò gbọ́dọ̀ jẹun, kò gbọ́dọ̀ mumi. Tí bá ń pariwo pé ẹ fún mi lómi, ẹ fún mi lómi, ó láàánú rẹ̀ ọmọ sí ọ, ó ní wọ́tọ̀ bá sì fún lómi ajẹ́pọ̀ fẹ́ pa nìyẹn. Mo wá ní kí ni Bọ̀dá Gbénga ń jẹ, kí ni mu fún 30 days, ó lóyin ni òun ló máa wá oyin ògidì lọ sí sẹ́yìn. Kì í dẹ̀ sí pé àwọn ọ̀rọ̀ fún un lẹ́nu tí ó mú bí omi o, àwọn ọ̀tọ̀ lọ lórí ahọ́n kórè nǹkan pọ́n lásán ni. Mò ń try láti jẹ́ kẹ́ mọ̀ ìdẹ̀ra táwọn èèyàn ń go through tí nǹkan bá ń ṣe wọ́n. Má fi kú yọ̀ọ̀yàn, má fàìsàn yọ̀ọ̀yàn, ẹni tí ó kú kò sẹ́ni tó tí màrùn tí ó pa. ń gbé balẹ̀ ilé gbòógì lónìí tẹ wá ń gbowó gọbọ ilé lórí $3,000, $2,000, $1,000 for what? Mélòó rú ẹ̀ wá ní kára o. Ọlọ́run wá sọ pé òun ò fẹ́ gbogbo wàhálà yín. Ọlọ́run sọ pé òun ò fẹ́, ó lóun ò fẹ́ fake life yín, fake product yín. Wọn ò fẹ́ gbèsè ayé ìkàtẹ́ ẹni. Tẹ́ fẹ́ sọ ẹni ẹlẹ́ni dìjẹ́, tẹ́ fẹ́ sọ family di ìjẹ́. Ó lòun lòun ní
ó sì pé nǹkan ìsọdọ̀ bójú ní nǹkan ọmọdé tí kún pín ní sín bó dàgbà yọ padà kú náà ni ojú ló kán ló ní nǹkan olóbì tí ń ka ìgbà wo la lu fóńtà ò ní jábọ́ anybody bó ti wù ká dàgbà tó náà á padà kú náà ni. àwọn èèyàn dá pápákọ̀ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ọmọ Alhaji Taiwo Hassan Ogogo. fẹ̀yìn fọ́nà pẹ̀lú fídíò tẹ̀sán yẹn that was the video my big daddy saw and on the group chat where we always have our discussion about daddy's health I saw my cousin wrote something like and my big daddy was asking them that ṣé táyé tí ń lọ ni. My big daddy and my daddy, we the children, we don't even know who they love more. We don't know if it is we or I mean themselves. When I mean their children, it's too much. And my big daddy, he loves my daddy too much. I don't even understand. So she tired till London. That's why I wasn't even on. Everybody was calling me yesterday. I didn't want to pick it because I don't even want to check social media. I don't want to look at my daddy's picture. I was just reading that message and then I just left. I left the group chat. So at some point I turned off the Wi-Fi. I don't even want to see anything. Because my big daddy can break down. Who am I? Who am I? At the end of the day, they said whatever situation that we find ourselves, we should always say Alhamdulillah. I do not deserve this kind of teacher. Is a lot. It's very deep. I'm sure my big daddy is not okay. It's not fine. It's not fine. I don't know. I don't know how I will feel. I don't even know how I will see the world again. If anything happens to me, please don't think I'm here to ask for sympathy or anything. No, it's just how I feel. I came here to just cool off, but then I don't know. I'm so connected to my daddy. I think I'll be okay ever. Oh, tí mo kí bàbá ọmọ akú lónìí o. Bàbá rere ni bàbá mi. Ọlọ́run just wants the best for everybody. Just wants everybody to be okay. Some people are saying, Oríṣiríṣi. Some people are even trying to make money off us with this whole situation. Ẹ bẹ̀rù Ọlọ́run now. Any small thing in Nigeria like this, ẹ make you owó ni kò kàdákàdá díẹ̀díẹ̀ ẹ gbọ́ díẹ̀díẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run. I got millionaires because you say we don't need money. You want to get this will come and bring solution. Can you come 1.5? Can you come 800K? 800,000. Can you come 5 million? Can you come $11,000? $11,000. Irú oògùn wo ló ń tọ̀ mú bọ̀? Àwọn tó wá fẹ́ ṣiṣẹ́ abẹ́ńkọ́ ìlú làwọn ó gbà. Kẹ́ ẹ wo bí ayé ṣe cruel. You think of $15,000? Kí ló dé? Díẹ̀. $3,000. Àwọn
ṣe o. Ó ga o. Wow, fídíò yẹn pọ̀ but can you imagine $11,000 point tí mo fẹ́ mú jáde ń bẹ̀ nù àwọn èèyàn ń béèrè 1.5 million naira kí ni wọ́n mú wá kí wọ́n fi ṣe ta ló bá wọn ṣe láì gbódìdí èèyàn nú ẹ̀ $11,000 $5,000 1.5 million naira ilé tó kéré jù tó sọ ní 800,000 naira wọ́n sáré rí gẹ́gẹ́ bí avenue láti jẹun oríṣiríṣi àwọn èèyàn ló pè mí lọ send voice note àwọn ò béèrè owó káwọn kọ́kọ́ tọ́jú ẹ̀ náà I was like me is a family ẹ̀ and I have no connection to him. I told them blatantly I have no connection whatsoever to him. Every time I was family ẹ̀ kẹ́ lọ dánra wò ń bẹ̀. Òye tó yé mi ni wípé pásítọ̀ ó kú àfáà ó kú àwọn àfáà tí wọ́n ṣètò àdúrà kalẹ̀ kò sẹ́ni tí ó jù sáyé nù wọn àjò ara wa là ń ṣe Ọlọ́run ọba mi wá lóhùn ọ̀gbá àjò ṣùgbọ́n kí lẹ̀yin rí torí fáwọn ní balẹ̀ kọ́ mọ́ gbẹbọ ọ̀pẹ̀lẹ̀ òní balẹ̀ kọ́ mọ́ gbètùtù ó lè wá ní jàgbà kọ́ mọ́ ṣe lójú fìrí kí ni problem ta ni the same problem ó ti wáyé pẹ̀lú oríṣiríṣi èèyàn lọ́dún 2005 ńgbà tára Olúkáyọ̀dé Adébóyè Ọ̀yá mo pè kan nínú àwọn àǹtí ẹ̀ because dúdú heritage ti dára lẹ̀ lónìí dúdú wá wò wá lọ hospital lọ́dún náà lọ́hùn ó fún Káyọ̀dé ní 50,000 naira 50,000 naira ọdún 2005 ó gbọ́dọ̀ equivalent to 5 million naira nísìn he gave me 5,000 naira ó wá jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ tó délẹ̀ yìí o owó la máa need o and I called one of our sisters sister ọ̀rọ̀ tó délẹ̀ yìí owó la máa need ṣé ká sọ fáwọn èèyàn wa lórí rédíò kò tí ì social media kán mọ̀ bá wa polongo ẹ̀ kò sẹ́ni tí ó gbórúkọ Adébóyè tí ò ní mọ̀ pé ọmọ ìyá ọmọ bàbá Gbénga Adébóyè ni wọn ò ní fẹ́ kí nǹkan kó tún ṣẹlẹ̀ mí nínú wọn àǹtí yẹn sọ̀rọ̀ gidi lóòótọ́ onídé oyè pé àwọn èèyàn sọ wípé ṣé fámìlì tiwa nìkan ni bàbá Gbénga kún 2003 bá mi kún 2004 Káyọ̀dé náà ni tó ń ṣàìsàn yìí bàbá tó wá sọ pé a tó ń pariwo ti Káyọ̀dé wọ́n sọ pé ṣé fámìlì tiwọn nìkan ni. wọn gbọ́dọ̀ gbégbèsè kankan lẹ́yìn mọ̀lẹ́bí ẹ̀ because gbólóhùn kan náà ni wọ́n sọ àránṣẹ́ o ń lọ́mọ tó owó tí ń gbà tó fẹ́ fi ṣe o ṣégbà tó yẹ kí àwọn ọmọ ìyọ́ pariwo síta ni wọ́n pariwo síta kí ni Alhaji Taiwo Hassan ń wò àtẹ̀bí tí kìíní ọ̀hún fi kọjá stage 1 tó kọjá stage 2 tó kọjá stage 3 tó wá dé stage 4 tá ẹsẹ̀ wá jáde síta kí ni tí ó ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ rí gẹ́gẹ́ bí ojú ìwòye tèmi Alhaji Taiwo Hassan Ogogo is never a controversial person ó lè má jẹ́ trillionaire o ó lè má jẹ́ billionaire o kì í ṣẹni tébi ń pa kì í dẹ̀ ṣẹni tó lè tọrọ ìṣòro tó wà ń bẹ nìyẹn don't mention my name kẹ́ni kankan má tọrọ owó fún mi I will be okay I will be fine ó ti ń kó bójú ó ti ń kó bámú tipẹ́tipẹ́
àìsàn jẹjẹrẹ many things ló lè ti tà lábẹ́lẹ̀ báwọn látàrí pé má jẹ́ káwọn èèyàn gbọ́, má jẹ́ ń sọ fún yàn, mi gbọ́dọ̀ sọ fún yàn. ọ̀pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé ló ti pàdánù ẹ̀mí wọn látàrí bíbò mọ́lé. ńgbà tí wọ́n bá pariwo wọn síta, èkúrò ti tẹ̀yìn ní fàǹfà, aṣọ ò ní bọ́mọ yẹn mọ́. so Alhaji Taiwo Hassan kò jẹ̀bi, ẹbí ò jẹ̀bi bí wọ́n ṣe rí ni, ikú ló jẹ̀bi, àìsàn ló jẹ̀bi. ṣùgbọ́n kí èmi àtẹ̀yìn ọ̀rẹ́ kọ́ díẹ̀ mú bọ̀ jáde kó ń bẹ̀. my own belief in this life ò ní wípé ẹni tí ìfà ò tọ́ sí ní pé ní àràmù o. wọ́n sọ pé wọ́n tọrọ owó fún mi ni, wọ́n sọ pé mo tọrọ owó ni, ẹ tọrọ ẹ̀, ẹ jẹ́ kí wọ́n tọrọ ẹ̀. ńgbà tí mo bá lè live tẹ́mi yẹn ò bá tí ì bọ́, kí n jẹ́ kí wọ́n kọ́kọ́ ṣáájú mi ná. ibi tí ọ̀kánjú ẹni bá so sí láti kà o. torí oore la ṣe ṣìrègùn, àwa kan ń bẹ tá a máa ń di kéèyàn ó ṣìrègùn lé wa lórí. inú oore ni règùn wà. bó oore bá fẹ́ wọgbó ńlá fìrègùn fà á padà. wọ́n ní dókítà sọ pé ọ̀sà ló ní, bóyá níbẹ̀rẹ̀ nìyẹn. God bless you sir, God bless you ma. bóyá níbẹ̀rẹ̀ nìyẹn. ẹ̀yin dádì àti mọ́mì mi, kò sí nǹkan kékeré tí wọ́n ń pè ní àrùn tàbí àìsàn tó ṣe é bò mọ́ra, tó ṣe é dákẹ́ mọ́lé fún. ọ̀gbọ́ Yorùbá ní bò mí mọ́ra kí n pa ọ́ díẹ̀díẹ̀ làrùn ń wí, tú mi síta kí n fi ọ́ sílẹ̀. ńgbà tán wá padà tú síta, everybody wá bẹ̀rẹ̀ sí ní forí gbárí káàkiri, everybody ni wọ́n ń sáré Ògògó ọ̀gbọ́dọ̀ kú. lẹ́yìn àwọn ọmọ Ògògó, Alhaji Yinka Quadri ni ó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀, kì í ṣàwa tá a wà lórí social media, orí ń fọ́ mi mo ṣe wà yìí. ṣùgbọ́n tí ẹ díẹ̀ ní tàlàbánú apẹ́ ẹdún, àwọn ọmọ Ògògó ni ò ní rógògó mọ́. àwọn ọ̀rẹ́ Ògògó ni wọ́n máa miss àlàfo ẹ̀. Ògògó ò ṣe é replace, you can't replace such person, no, kò possible. wọ́n replace irú wọn, kò ṣe é replace, ayé ẹ̀ máa ṣòfò. láìsí mi ọ̀rẹ́ mi ọjẹ́, láìsí mi ọ̀rẹ́ mi mú, ọ̀ ń bẹ láyé ni wèrè ní wí bẹ́ẹ̀, irọ́ o. àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó yẹ pé bí wọn ò bá sí láyé èèyàn ní débi tí ń lọ. àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó yẹ pé bí wọn ò bá sí inú ayé èèyàn máa mẹ́hẹ. go and sit down. láìsí ọ̀rẹ́ rẹ o lè má jẹun. kì í ṣe tó bù sẹ́nu ni wọ́n ń pè lóúnjẹ. oúnjẹ àjẹdálẹ́ ńkọ́, ọ̀nà tí ó fi hàn yẹn ńkọ́, nǹkan rí tí ó rí tí ó pè yàn sí ńkọ́. àti Taiwo Hassan àtàlájà Yinka Quadri, wọ́n mọ bọ́n ṣe ń vouch fúnra wọn, wọ́n mọ bọ́n ṣe ń defend ara wọn, wọ́n mọ bọ́n ṣe ń protect ara wọn, wọ́n mọ bọ́n ṣe ń source fúnra wọn. mi ò bá wọn gbé, ṣùgbọ́n mo gbọ́ láwọn ibì kan, kò síbi tẹ́ ẹ ti pé Alhaji Yinka Quadri ságbo eré tí ò ní béèrè pé sẹ́ẹ̀ ní róòlù fógògó ni. mo sọ bí like play pé ńgbà tá a lọ ṣe stage play lájàṣẹ́ ní Kútọ́nù, Alhaji Taiwo Hassan Ògògó, Alhaji Yinka Quadri àti Mama Rainbow ní star tá a jọ lọ. wọ́n máa ń béèrè fúnra wọn ni. bí ẹ bá fẹ́ ṣeré àwọn méjèèjì ó béèrè lọ́wọ́ yín pé sẹ́ẹ̀ ní ìdí ìyá ni. Mama Rainbow ni first person tí wọ́n máa kọ́kọ́ rí fáyín sí. bẹ́ẹ̀ bá sì pé Mama Rainbow ṣeré, Mama Rainbow ó béèrè lọ́wọ́ yín, Ògògó ńkọ́, Yinka ńkọ́, sẹ́ẹ̀ ní róòlù fún wọn ni. that is life. àwọn àtẹ̀yìn wọ́n máa bára wọn jà, wọ́n gẹ́ra wọn jẹ. but lo and behold, láì wí fẹ́ nìkankan, without any intervention, wọ́n yanjú ẹ̀ láàrin ara wọn. Yinka Quadri àti Ògògó gbọ́dọ̀ jà.
wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn tòótọ́ ṣùgbọ́n wọn ò fààyè fálàgàtà láti bá wọn dá síjà wọ́n nífẹ̀ẹ́ ara wọn bí nǹkan mìíràn ni Alhaji Yinka Quadri ló máa mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ àwa kọ́ àwọ̀ kẹ́dùn àfẹ́ tó bá kàn fẹ́ pretend àbí ó bá kàn fẹ́ kàrámọ̀ àbí ó bá kàn fẹ́ package á dárò á yọ̀ǹda. ẹ̀gbọ́n mi kú ní last year tó jẹ́ ẹ̀gbọ́n mi gangan mo rí ìyàwó wọn ní ká bá wọn dúpẹ́ pọ̀ lọ sinmi ẹ̀gbọ́n mi gan the same blood àìsàn rẹ̀ le débi pé ó ń bọ̀ láti Amẹ́ríkà ó ń mú dókítà bọ̀ kéèyàn sanwó plane dókítà bọ̀ láti Amẹ́ríkà ó ní mo fi mọ̀ wípé tó bá yẹ kó o lo oògùn ní 1200 o gbọ́dọ̀ lò ní 1201 àìsàn tí wọ́n ní mo fi mọ̀ bẹ́ẹ̀. ìyàwó wọn ò sunkún mọ́ ó ti sun tójú ẹ̀ ojú ẹ̀ ti fẹ́ fọ́ dànù ó ní kábò ń dúpẹ́ pé Láolú lọ sinmi ọmọ bàbá mi ni o. so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé tí n bá máa pè wọ́n láti last year yẹn ó ti lé lọ́dún kan o gbé everybody náà ló mọ̀ lórí social media torí mo post ẹ̀ ó ti lé lọ́dún kan o tí n bá fẹ́ pè ìyàwó wọn kò gbọ́dọ̀ jẹ́ kan péré lọ. à ń bọ̀sìn níyàyà Ogogo ọ̀nà jìn síra wọn èmi ò sínú ẹni tí mo ń package I am very very straightforward factual and direct ṣùgbọ́n àwọn ọmọ Ogogo family Ogogo Alhaji Yinka Quadri Délé Òdúlé Jídé Kòsọ́kọ́ Ọdún Fakakos Abelanre àwọn tí wọ́n mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nìyẹn gbogbo wọn tí mo dárúkọ òun náà ni mò ń kí pé wọ́n kú àtẹ̀mọ́ra ẹ̀ní rí àyọkú mọ́ ẹ̀ní rí àtẹ̀yìnkú mọ́ lágbára Ọlọ́run ó dùn àwa náà I swear to Almighty God orí ń fọ́ mi ẹkún àsánnu wọ́n ń pè bẹ́ẹ̀ because n tó kọ́kọ́ wá sẹ́mi mi náà ni pé so máa yìí náà tún ti lọ ọ̀kín ti gbé ẹwà rẹ̀ wọ kòtò ọ̀kín ti gbé ẹwà rẹ̀ lọ olùjọ́sìn bíi Alhaji Taiwo Hassan sí èmi ò need láti báyàn gbé when I move to you for few minutes few hours màá rí ìdí ẹ látòkè délẹ̀ I will know the kind of person you are and ọ̀rọ̀ táwọn èèyàn bá tó súnmọ́ ẹ bá ń sọ lọ́tún lósì èmi máa observe ni bógògó ṣe máa ń sọ̀rọ̀ nù fíìmù yẹn gently nature ẹ̀ nù so kọ́lọ̀ ń bá wa dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rẹ̀ kọ́lọ̀ mí ìpẹ́ burúkú kù lójú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kú ńlẹ̀ yìí tó fẹ́ẹ́ dàbí ẹni pé ká bá kú bá mi kú mi ò sunkún Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ kú ọjọ́ 3 mo lò gbogbo ìrìn àjò pé wọn ó sìnkú ẹ̀ wọn ó gbókú àjọrìn ni àwa àti ìbò lájọ sí candle night ní rédíò Lagos ìbò fẹ́ forí kó candle èèbò òyìnbó ọjọ́ máa fi orí jóná pẹ̀lú candle àjọ débi wọn tẹ̀ Gbénga Adébóyè sí ni àjọ sìnkú ẹ̀ ni Ogogo kì í ṣe ẹranko kékeré nínú igbó kì í ṣẹja bíntín lálẹ́ odò ẹja ńlá lọ lómi àjànàkú lọ níjù irin ṣubú kò lè dìde